akitiyan tí ànábì Húdù ṣe pẹ̀lú àwọn ìjọ rẹ̀ Ádàlúlá ṣùgbọ́n wọn ò gbà wọn ò sì tẹ̀lé. Ibi tí àwọn lọ yìí ó ní inú omi kànga tí wọ́n mú ńjọ́ náà, kódà ní ò tí ì gbẹ níbẹ̀. Tí a bá wo omi yìí ẹ rí i pé tó ń ṣẹlẹ̀ rú tó ń ṣẹ́yọ, ara bí Ọlọ́run ti kọ́ wọn nù. Àwọn àkàsọ̀ tí wọ́n padà ṣe síbẹ̀ yìí a ṣe síbẹ̀ nígbà tó di pé àwọn èèyàn lọ wo bẹ̀, àwọn tí wọ́n lọ wò ó nù ni wọ́n jáde nínú rẹ̀ hùn. Ẹ rí i pé kò sí ọlá tí Ọlọ́run dá ẹnìkan nísìn tí ò ti déyàn nírú rẹ̀ rí. Bẹ́ẹ̀ nígbà téèyàn bá wá lò bó ti fẹ́ yóò padà gbà lọ́wọ́ rẹ̀. Bílẹ̀ àwọn Ádàlúlá ti dahoro ní gbogbo ilé tí a bá ní tí a bá lò nítorí tọlọ́hun, ilé náà padà dahoro. Owó tí a bá ní tá a bá ná nítorí tọlọ́hun, owó náà dá padà dà sí. Ìdílé àwọn Ubar ní ìlú náà ò ní àfihàn yàn. Ara àwọn ẹ̀rí gbogbo àwọn àlàpálẹ̀ wọn ni àwọn èèyàn ń tẹ̀ mọ́lẹ̀ wọn bí ó ti rí ńjọ́ náà nù. وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ. Ẹ ti rí báwọn bí ó ti rí nù. Kọ́dà àwọn ọlọ tí wọ́n fi ń lọ nǹkan ńjọ́ náà òun rèé ni wọ́n padà gbé wá sí ilé ìtọ́jú nǹkan àwọn àṣà ìbílẹ̀ ní ìlú Jordan. Ọlọ wọn nù ńjọ́ náà, àwọn nǹkan tí wọ́n fi àmọ́ wọn sínú. Á rí àwọn owó wọn tí wọ́n ná ńjọ́ náà bó ti rí àti bó ti mọ ni wọ́n kó kalẹ̀ hàn. Ẹ rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ní àrà àwọn owó ọjọ́ náà nù. In 1992 ni wọ́n tó mú wá sí àyè yìí láti ìlú tá a ti fi hàn yín tẹ́lẹ̀ hàn. Ẹ rí báwọn owó náà jọ ti rí náà nù. Èyí tí àwọn tó ní ńjọ́ náà tí wọn ò gbà fọ́lọ́run, owó náà ni ò tó ra nǹkan kan mọ́ yìí. Àwọn irúgbìn igi téèyàn máa ṣe òwú tí wọ́n ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀, Ọlọ́run bùn wọn ní ọlá àti ọlà, ṣùgbọ́n wọn ò fi mọ Ọlọ́run nítorí wọn wo ohun tí wọ́n jẹ́, wọn ò wá ro ohun tí wọ́n fẹ́ jẹ́ lọ́la. Ọlọ́run padà pa wọ́n rẹ́, kò jẹ́ kí wọ́n jẹ́ nǹkan kan mọ́. وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ سَخَّرَهَا عَلَيْهِمْ 7 لَيَالٍ و8 أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا fún gbogbo àwa àtẹ̀lé àná Muhammad pé gbogbo tí a bá dà lónìí àti tí máa ń bẹ ní ọwọ́ wa ká mọ̀ pé Ọlọ́run tó bùn wá ó ju nǹkan náà lọ. Ó sì fẹ́ ká fi mọ̀ òun ká bàa lè ṣẹ́kù nítorí tọ̀la tó fẹ́ bùn wá ni. Ẹ̀rí ibẹ̀ atẹ́gùn ni Ọlọ́run fi pàjọ Ádàlúlá rẹ́ ní atẹ́gùn tí ń gbé èèyàn ń sì ń là wọ́n mọ́lẹ̀ gẹ́gẹ́ bí igi ọ̀pẹ yín wú wọn tégbòtégbò. Atẹ́gùn náà ni ò tí ì tán bẹ́ẹ̀ dòní. Ẹ wo bí atẹ́gùn náà ti ń fẹ́. Ọlọ́run làwọn bí bínú rẹ̀. Bí ìkẹ́ Olúwa bá ń bẹ lérí ìdílé kan yóò máa bẹ ń bẹ tí ẹ máa rí pa rẹ̀ lọ́gbére. Bí ìbínú Ọlọ́run bá sì ń bẹ lérí ìdílé kan, ẹ wo atẹ́gùn náà ti ń gbáyé pé bí ààyè náà ti rí dòní nù. Ànábì Sọ́líù jẹ́ ànábì tá a rán sí àwọn ìjọ rẹ̀ Samdawa. Ànábì Sọ́líù lo àyè ibi tí a ń pè ní ẹ̀gbẹ́ kan ní ẹ̀gbẹ́ Madina ní Saudi Arabia. Àyè Madina tó Sọ́líù ní ẹ̀rí tá a fi hàn yín lórí máàpù. Ìlú náà ni àwọn ọlọ́run. Ìlú náà súnmọ́ ìlú kan tí ànábì Muhammad ti lọ jagun Tabuk. Ìlú náà nù. Ìlú ló wà ní ẹ̀gbẹ́ ọ̀tún, Tabuk ló wà ní ẹ̀gbẹ́ òsì. Madainu Sọ́líù lẹ́rí tí àròjúwe ti ń lọ sókè o. Ìlú náà ni à ń wọ̀ lọ yìí. Ànábì Sọ́líù pe àwọn ìjọ rẹ̀ lọ́sàn-án lóru débi pé ó padà fẹjọ́ wọn sun Ọlọ́run. Bàbá ọ̀nà Suratu Hud. Àwọn ìjọ rẹ̀ béèrè tó nira. Wọ́n ní kí ànábì Sọ́líù kó sọ fún ràkúnmí kó jáde láti inú àpáta kí ràkúnmí náà tún lọ mọ́nú ilé wọn nù. Wọ́n jẹ́ ìdílé kan tí a fún ní agbára sọ pé eré àpáta ni wọ́n máa gbẹ́ ilé wọn sí. Wọ́n gbẹ́ ilé, wọ́n yọ yàrá, wọ́n yọ ọ̀dẹ̀dẹ̀. Gbogbo etí àfihàn yìí ara ilé wọn nù. Àwọn pẹ̀tẹ́ẹ̀sì ìjọ náà bó ti rí náà nù. Ilé ànábì Sọ́líù là ń wọ̀ lọ àtàwọn ẹbí rẹ̀ àtàwọn ìlú rẹ̀ bí wọ́n ti máa kọ́lé ńjọ́ náà.
ṣe rí ilé yìí òun ni wọ́n yọ nínú àpáta. Ẹ wo àwọn wọdróòpù wọn, ẹ wo àwọn kọ́ńbọ̀dù wọn, ẹ wo àwọn ìkọ́sọ́lé wọn, ẹ wo bí ó ti fẹ̀, bí ọ̀làjú ti wò ó tó náà nísìn àti rẹ̀ ní tó kọ́lé kan kọ́ mọ́ sí níbo mẹ́rin. Ìmọ̀ tí Olúwa fún wọn, wọ́n wá ń gbẹ láti inú àpáta. Ẹ wo irú agbára náà, ẹ wo irú ẹ̀bùn náà. Ṣùgbọ́n bó ti tó yìí, àwọn ìjọ ànábì Sọ́ọ̀lì wọn ò fi mọ Ọlọ́run. Ó wá pe ràǹkómì yìí fún wọn kó máa jẹ́ àpẹẹrẹ gẹ́gẹ́ bí tí wọ́n béèrè. Àmọ́ ràǹkómì náà ó jẹ́ ràǹkómì èèmọ̀. Bó bá mú mi kànga ńjọ́ kan, àwọn aráàlú ó mú ńjọ́ kan. Ó sì kìlọ̀ fún wọn pé ẹ̀yin lẹ pé ṣoṣo tí wàá dé ó fẹ́ bá yín gbé ẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan kan fún. Ṣùgbọ́n wọn ò gbà nítorí pé Ọlọ́run ò fẹ́ràn wọn. Wọ́n wá gbé eléré ibú kan dìde nínú wọn. Ipe kọ́ pa ràǹkómì ànábì Sọ́ọ̀lì, wọ́n pa ràǹkómì náà. Ìyà Ọlọ́run padà sọ̀kalẹ̀ sí wọn láàrin ijọ́ kẹta lẹ́yìn ìgbà tí wọ́n pa ràǹkómì. Gbogbo eléyìí ibi tí a fi hàn yìí àwọn ìjọ ànábì Sọ́ọ̀lì ara àpáta ni wọ́n gbẹ́ gbogbo ẹ̀. Aya al-Qur'an bàbá wo Suratu Hud ọ̀dà sí, bàbá wo Suratul Anbiya á rí bí Ọlọ́run ti ròyìn wọn. Àdúgbò bẹ̀ náà rè bí ó ti rí rè. Àlàfo ibi tí a fi hàn yìí ní gbogbo ibi tí àwọn ìjọ rẹ̀ ń lò. Kànga àjọ náà tí ràǹkómì ànábì Sọ́ọ̀lì mú táwọn náà mú ra kànga ẹni mo fi hàn yìí. Kànga ọ̀hún rèé, bí ràǹkómì bá mú ńjọ́ kan àwọn náà mú ńjọ́ kan. Àlàfo yìí ni ànábì gbà darí ogun Tabuk ló fi sọ fún gbogbo àwọn èèyàn rẹ̀ pé bí èèyàn bá ń kọjá nú àlú yìí àbí èèyàn fẹ́ wọnú ilé yìí àfi kó wọbẹ̀ tìbẹ̀rù Ọlọ́run, nítorí pé àwọn ìjọ yìí wọ́n ṣẹ̀lú Olúwa pa wọ́n rẹ́. Kọ́dọ̀ ogun ìjọ náà ànábì ni wọ́n má mú mi wọn kọ́ mọ́ gbé ibi tí a fi hàn yìí bí ibi tí wọ́n ti máa ń ṣèjọ tí wọ́n máa pé sí ni nínú ìjọ ànábì Sọ́ọ̀lì. Ara àwọn nǹkan àmúmi wọn rèé tí wọ́n tọ́jú tó yẹ pé inú àpáta náà ni wọ́n fi gbẹ́ òun náà nù. Bí èèyàn bá dé ìlú Saudi Arabia, bí èèyàn bá lọ kàn sí wọn níbi tí wọ́n ti máa ń tọ́jú nǹkan àṣà àti nǹkan ìbílẹ̀, níbo wọn náà fẹ́ débẹ̀ kó lọ wo àmì Ọlọ́run tó ṣe fún àwọn èèyàn àti bí wọ́n ti lò àti ń tọ́padà jẹ́sàn wọn. Àwa náà rí i pé Ọlọ́run ọba wa ọba tó nífẹ̀ẹ́ wa ni, táànù rẹ̀ sì kọjá lérí gbogbo nǹkan. Gbogbo àrà táwọn ìjọ ànábì Sọ́ọ̀lì tí wọ́n dá rè, nǹkan àmúmi wọn rè tí wọ́n gbẹ́ látara àpáta tí wọ́n ti ṣe kọjá. Ṣùgbọ́n bọ́lọ́run ti kẹ́ wọn tó yìí wọn ò fi mọ Ọlọ́run. Àyè ibi tí mo fẹ́ fi hàn yìí ní àyè ibi gangan tí àwọn ìjọ ànábì Sọ́ọ̀lì tí wọ́n pa ràǹkómì ànábì Sọ́ọ̀lì sí ń jọ́nà. Nígbà tí wọ́n pa á jọ́ kẹta sígbà náà nìyà Ọlọ́run ọba wa dé wá bá wọn bí ìlú náà ti ríre. Ibi tí wọ́n pa ràǹkómì jọ́nà sí rè tí ìbínú Ọlọ́run fi wá nàró níjọ́ kẹta. Ó padà gbé gbogbo ìlú náà lọ. Olúwa rán àwọn màláíkà tí ń jágbe mọ́ wọn. Ẹni ń bẹnu lé ń parẹ́ mọ́lé, ẹni tí ń bẹ lóko ò rí lédè mọ́. Ànábì wa Sọ́ọ̀lì ó padà wá kúrò ní ìlú náà, ó di èrò Túrè Sínà ní Wádì Túwà. Ibẹ̀ ló padà sùn sí. Èyí tí a fẹ́ kó